tó da àṣelẹ́tọ̀ fún yín. وما علمتم من الجوارح مكلبين. àti àwọn nǹkan tí ẹ bá fi ajá tẹ tírénì. تعلمونهن مما tẹ tírénì wọn علمكم nínú الله. tọ́lọ́wọ́n bàbá fi tó fi kọ́ yín. ẹni pé inú àwọn ẹranko tó gba ẹ̀kọ́ ajá kọ́kọ́ jẹ́ kan. qabilun lit-ta'lim. so ìwọ tó fẹ́ kájá lẹ́kọ̀ọ́ ò ní sìn ò ní gbé sílé. so ọlọ́run tó sọ̀rọ̀ kò mọ̀ màláíkà rẹ̀. tọ́lọ́run tó sọ̀rọ̀ bí bájábá bí kan tí màláíkà rẹ̀ ò bá ní lọ bẹ̀ tó bá jẹ́ èèwọ̀ ni ọlọ́run ò ní sọ pé ẹ̀sìn wọn mukallibina tu'allimunahunna mimma 'allamakumullah. fakulu mimma amsakna alaykum. ntẹ bá kọ́ wọn tí wọ́n bá dẹdẹ tẹ bá fi wọ́n dẹdẹ tó bá mú nǹkan èékánná rẹ̀ ló fi mú kalẹ̀ ni àbí ó fi ẹnu rẹ̀ fi mú kalẹ̀. fakulu kò ní jẹ ń bẹ torí tó bá pa nǹkan fúnra ẹ̀ yóò jẹ àmọ́ tó bá ní kó lọ pa kò ní mú yóò mú ni bẹ́ẹ̀ yín ló fi mú ni bẹ́ẹ̀ èékánná ló fi mú ni. alukurani ọlọ́run wa ń sọ fún wa pé inú ma uhilla lakum ìntàsílẹ̀tọ̀ fún yín òun ni kẹ́ ntọ́ba fẹ̀yìn rẹ̀ mú kalẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ tó fi èékánná rẹ̀ mú kalẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ kó ó mú kalẹ̀ fún ọ ni kò pa fúnra rẹ̀. واذكروا اسم الله عليه. ẹnu bí ta fẹ́ lò nù ni aya ní pẹ̀yànpẹ̀yàn o lè tírénì ajá láì jìjọ gbé. kẹ́nìkan wá dé kó wá sọ pé ànábì sọ wípé ajá ò da màláíkà ò ní wọnú ilé tó bá wà. ànábì ń ta ko ọ̀rọ̀ Ọlọ́run kọ́ yìí. sallallahu alayhi wa sallam. èyí tí wọ́n ń wí fún wa nù ni èyí tí wọ́n ń sọ fún wa nìyẹn. ẹ pé ànábì yẹn tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run so yìí sọ tiẹ̀ lọ́tọ̀ ni ètò rẹ̀ náà ni wọ́n ṣe ń pè ní sunna bẹ́ẹ̀ sì ni sunna òfin ní jẹ́bẹ̀ sanna qanunan lédè Lárúbáwá sanna sunnatan ìṣòfin ló ń jẹ́ bẹ́ẹ̀ bimaana shari'atan wa bimaana at-tariq ojú ọ̀nà wa bimaana al-manhaj. Hayyakumullah. Hayyakumullah. ṣe ànábì wa ń dófin ṣe kọ́ yìí tó yàtọ̀ sófin tọ́lọ́wọ́n bá ṣe so tọ́lọ́ ń contradict ara wọn. ok ẹja fi bẹ́lẹ̀ ká lọ bí àdìsí tá à ń lọ yìí. ọ̀kọ́lù yàtọ̀ àmọ́ kálíbù ajá lọ́jà sáré lọ bẹ́ẹ̀ lọ́jà sáré lọ bí tá a lọ náà wọ́n á sọ pé nǹkan tí ó gé irun rẹ̀ níwájú Ọlọ́run tí ò ní jẹ́ ó lọ ajá wàlhìmáàrù àti kẹ́tẹ́kẹ́tẹ́ wàlmárìàtù àtobìnrin. qalat láìsà bá ní. laqad ja'altumuna kilaban. so ẹ ti sọ àwọn obìnrin dájá. laqad laqad ja'altumuna kilaban. so ẹ̀yin ẹ ti wá sọ wá di ajá. laqad ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam yusalli. tànàbí ń kírun. wa inni la baynahu wa bayna al-qibla. òun lòún sì wà láàrin àti kíbla kò sí nǹkan kan kò sí gàgá kankan. wa ana mudtaji'atun ala sarir. mo sì wà lórí bẹ́ẹ̀dì ànábì wà ní ó fẹ́ kírun kíbúlà sì ni mo dó kíbúlà àárín mi àti ànábì ní kíbúlà ìyẹn ni pé mo wà láàrin ànábì àti kíbúlà tó ń sùn mọ̀tọ́jẹ̀
òun fẹ̀gbẹ́ lélẹ̀ lórí bẹ́ẹ̀dì nínú yàrá anabi sì fẹ́ kírun anabi ò jáde náà. fatakunu li alhajatu. tó ń bá wà ń bẹ̀ ń gbà mí òun àwa ní bùkátà. fa akirahu an astaqbilahu. òun ò wá ní fẹ́ dojúkọ anabi òun akọ̀yìn síbẹ̀ òun á dojúkọ kíbla òun wá ní fẹ́ dojúkọ. fa ansalun silala. tó ń bá fẹ́ bọ́ọ̀lẹ̀ lọ mú bùkátà òun ara ṣe òun ara máa yọsẹ̀ díẹ̀ òun fi wá yọsẹ̀ ń bọ́ọ̀lẹ̀. anabi ó sì máa bárun ẹ lọ. sallallahu alayhi wa sallam. anabi ó ṣe mú Aisha kópa àbí kó kàn lẹ́sẹ̀ mùkọ̀tálátàn kó wá bá a jà eléyìí ló jọ ìwà nẹ́bì takọ́kọ́ ni kò jọ wà nẹ́bì kì í ṣe wà nẹ́bì. sallallahu alayhi wa sallam. ó tún kù ló bá ń lọ ní. ayakumullah. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. قال لا يقطع الصلاة شيء خلف المرأة تطوعي. ibi ni hadisi 513 رقم 513. حدثنا عبد الله بن يوسف عبد الله بن قال يوسف أخبرنا مالك مولى عمر بن أبي عن أبي سلمة وعبد الرحمن عن عائشة زوج النبي صلى الله عليه وسلم يا النبي أنها قالت كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم. òun a máa sùn níwájú ànábì ńjọ́ mi tó fẹ́ kí n rí i pé láàrin òun àti kíbla òun ló wà láàrin. wàrìjìláyà fi qibulatihi. wàrìjìláyà fi qibulatihi. tó ń bá sùn kíbla tá ànábì dojúkọ ibi tó fẹ́ forí lélẹ̀ gan ibẹ̀lẹsẹ̀ ń wà. sallallahu alayhi wa sallam. ìgbásẹ̀ ń. fàyíṣà sájàdà. tànàbí bá wa fẹ́ forí kanlẹ̀ kò síbi tó ti lè forí kanlẹ̀ gamazani. yóò wá fọwọ́ tọ́ ohun ẹsẹ̀ ń báyìí gbẹ́sẹ̀ yóò fọwọ́ tọ́ ipe kẹsẹ̀ ń kúrò kó fura. kọ̀ọ̀bá ní ìjìlá yíyá. òun wà á ká ẹsẹ̀ kó fún. fàyíṣà kọ́ọ̀mà. kó forí kanlẹ̀ tó bá ti wá dìde. bàṣà tuhuma. òun ó tún nà ẹsẹ̀ ń bẹ́ẹ̀. صلى الله عليه وسلم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. ẹ jẹ́ adélé dúró lẹ́nu. ẹ jẹ́ adélé dúró báyìí. bóyá lójoojúmọ́ tọ́rọ̀ bá ń lọ a máa yà sáwọn kọ̀ọ̀kan. bóyá lójoojúmọ́ tọ́rọ̀ bá ń lọ a máa yà síbẹ̀. ó ń bú Buhari ó ń bú Muslim kò mọ kankan kìnnì kan inú èmi àti ẹ. tó. ta ló ń fọ ànábì mọ́. sallallahu alayhi wa sallam. ta ló ń dọ̀tí ẹ̀. sọ̀rọ̀ tó bá yà pé ìmọ̀ tó ní mi ò níyẹn tó bá yà pé ẹnu nǹkan tí mo mọ̀ nìyí. tó o tó. tí mo lè fi dìfẹ́ǹdì ànábì kúrò níbi rọ alihamudulilayi. Allah. tó yà pé sànàwí mi n tó lè dìfẹ́ǹdì mi. alihamudulilayi. Allahu akbar. alhamdulilah. tí mo lè gbọ́ alukurani yé tí mo lè dìfẹ́ǹdì alukurani. alhamdulilayi. alhamdulilayi. àmọ́ èyí tó dá mi lójú ni pé iza wa sọ́fà tọ́ iya bẹ́ẹ̀ bukuli madirun
وأيرك أصم بالفهاهة باكل وقال السها وقال للشمس أنت ضئيلة وقال الدجى للصبح لونك حائل وطولت الأرض السماء سفاهة وفقدت شهب الحصى والجنادل أو أن تندب بو النبي صلى الله عليه وسلم. حياكم الله. حياكم الله. أدام الله حياتكم. Ànábì ó sì kú. àwọn nǹkan tí bóyá àsìkò rẹ̀ ó bá ń tó ní kọ̀ọ̀kan ó bá ń tó ń kọ̀ọ̀kan nínú àwẹ̀ náà ni insha Allah. حياكم الله. inú kí wọ́n panu mọ́. nínú kí wọ́n panu mọ́. wọ́n máa sọ̀sọ́ kú sọ sí ànábì mọ́. wọ́n máa sọ̀sọ́ kú kọ́ wọ́n sí ànábì. àmọ́ ẹnìkan kọ̀ nǹkankan torí pé Imam Bukhari wọ́n ní 600,000 hadith ló gbà lórí ó sì jókòó sí Medina ó lò 16 years tó fi ń kó hadith jọ. 600,000 so wọ́n bẹ̀rẹ̀ sí yọ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe òun ni ṣùrùtù Bukhari tó fi já sí pé òun ni ló fi wà ní martaba wula tó fi ń jẹ́ hadithun sahih naam 600,000 ẹ jẹ́ ká tọwọ́ bọ̀ 600,000 16 years 600 divided by 16 hadith mélòó ló ń kójọ lọ́dún. ẹ máa gé bá mi gé ìwé náà lẹ kúkà ẹ máa sí. èmi ò mọ̀ ṣírò ní o àmọ́ nígbà tí n bá dé sálẹ̀ nígbà tá a bá bẹ̀rẹ̀ sí tọ́ bọ̀ tá a bẹ̀rẹ̀ sí gé nákìdù lẹ́yìn ni kò sì sí ẹni tá a lè ṣe nákìdù rẹ̀. 37,500. ó ń jẹ́ 37,500 lọ́dún 37,500 divided by 365 102 hadith ló ní òòjọ́. ẹ jẹ́ á farabalẹ̀. ẹ jẹ́ farabalẹ̀. ẹ jẹ́ farabalẹ̀. ẹ jẹ́ farabalẹ̀ ká gbọ́. ẹ jẹ́ farabalẹ̀. ẹ jẹ́ farabalẹ̀. ẹ ní sùúrù. ẹ jẹ́ ká ní sùúrù ká farabalẹ̀. ẹ ṣe sùúrù ẹ ti gbọ́ nǹkan kan farabalẹ̀. 200 and kini 102 hadith per day. So 102 hadith per day divided by 24 hours. Ó já sí pé láàrin wákàtí kan hadith mẹ́rin. Nínú wákàtí kan ó gbọ́dọ̀ tọpa hadith mẹ́rin. Yóò béèrè sanadẹ yóò tọpa taniwọ tó gbà wá tani kìíní kan nínú wákàtí kan so ìtumọ̀ ẹ̀ ní pé yóò ṣe bẹ́ẹ̀ 24 hours ló fi lè rí 102 yẹn per day. ẹ jẹ́ farabalẹ̀ torí tọ́lọ́run jẹun kò ní sùn. so tó bá wá ṣe yẹn láàrin wákàtí kan ibẹ̀ ló ti wò pé eléyìí èèyàn rí ni kẹ́ni kan ok ẹni tó tún gbà lọ́wọ́ ẹ̀ kẹ́ni kan èèyàn rí ni ìwọ náà ó da òpùrọ́ ni wọ́n mo yọ eléyìí jùlẹ̀ ìwọ yìí mùnáfíkí ni mo yọ eléyìí jùlẹ̀ eléyìí ìwọ olódodo ni láàrin wákàtí kan ìtumọ̀ ẹ̀ ní pé 24 hours kò ní sùn kò ní jẹun kò ní kírun Ramadan ó dé kò ní gbà kò níyàwó sọ ibi tó tiẹ̀ ti wá
kò mú ìyàwó dání wá.